kọ́kọ́ gbé láti di àyà yẹn náà ẹ wo ìtúkùtù tí wọ́n pè láfa tó ń tú àyà ní qatilu alladhina la yu'minuna billah ẹ̀yin mùsùlùmí ẹ lọ lè máa jà pẹ̀lú àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run àti ọjọ́ kẹyìn wala bil yawmil akhir wala yuharrimuna ma harrama Allah wa rasuluhu tó òun níbẹ̀ yẹn wala yuharrimuna yẹn ó ń tu ní tùfíìlù náà yìí tó kò mọ̀ yí pé láàánú fíyà ni wọ́n fi láàyàn lédè lárúbáwá kì í ṣe láàánú ayò tó fíìlù mùdọ́rí mọ̀nfíyù òun ni kì í ṣe fíìlù mùdọ́rí mọ̀nì iyù tó ó ṣe àwọn kìnìún yẹn tó lágbára gan-an ó rí pé ẹni yìí eléyìí ò lọ lé tó rárá tó ó wá ní Al-Qur'an yẹn wá sọ pé ní àwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run tí wọ́n sì nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn ẹ lọ lè máa bá wọn jà tí wọ́n sì kí ń ṣe tọ́lọ́run ṣe léèwọ̀ Ọlọ́run láwọn kankan tó kà fún wa náà Al-Qur'an pé èèwọ̀ ni ká má débẹ̀ táwọn wọ̀nyẹn ò wá gbà pé èèwọ̀ ni táwọn ṣe nǹkan yẹn ní ẹ̀tọ́ àtàwọn nǹkan tó ìjíṣẹ́ Ọlọ́run bá ṣe léèwọ̀ tó ń ṣe lẹ́tọ̀ọ́ ẹ bá wọn jà wala yadinuna dinal haqq àwọn wo ni aníkẹ́ lọ bá jà àwọn tí wọ́n sin ẹ̀sìn títọ́ ilé náà kò rí tú so nígbà yẹn ó ní kí wọ́n sì máa ṣe ẹ̀sìn kò rí tú rárá so kì í ṣàǹfààní nìyẹn so àwọn tí wọ́n kò sin átífù ní wáwù yẹn wàlà átífù ní wàlà yadinuna dinal haqq àwọn tí wọ́n ò ṣe ẹ̀sìn títọ́ minal ladina utul kitab nínú àwọn àwọn gan ìjọ táwọn tètè lọ bá jà yìí àwọn tó ti pé àwọn náà ti ní tírà tó ka àwọn òfin yìí fún wọn lọ́dọ̀ wọn nínú ìwé wọn àmọ́ tí wọn ò ṣe kíní o tí wọn ò tẹ̀lé ẹgbẹ́ ìjà kò wọ́n lójú tí wọ́n fi máa tẹ̀lé tó wà nínú ìwé wọn hatta yu'tul jizya títí tí wọ́n fi submit fún yín tí wọ́n sì máa san owó orí tax anyadin fúnra ara wọn ibẹ̀ yẹn náà kò rí tú jizya gan kò rí pé isbawu ni àwọn tó ń pè láfa isbawu ló jizya sì ló wà náà Al-Qur'an ó ní anyadin ó ní lójú kan náà sòkò túmọ̀ ìtumọ̀ yadin wípé ọwọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ anyadin láti fi fúnra ara wọn láti inú wọn tó ń fúnra wọn máa san owó orí náà wà ó ń sọ jùlọ náà lẹ́ni tó ti juwọ́ ju tẹ̀ ẹ́ lẹ̀ tó rẹra ẹ̀ lẹ̀ fún ẹ̀yin mùsùlùmí. Áyà yìí àwọn ìwo ló ń bá wí ọ̀rọ̀ wo ló ń sọ ntí ó lè jẹ́ kí àwọn áyà báyìí àti gbogbo áyà tó bá sọ̀rọ̀ ogun ẹ lọ jagun àwọn nǹkan tó lè jẹ́ ká gbọ́ yé ni pé ká kọ́kọ́ mọ̀ pé Al-Qur'an tẹ̀lé ó dàbí constitution ṣe wọ́n pé ẹni tó bá lọ ṣe law tí wọ́n bá sọ pé ìwé yìí constitution pé kan sọ pé 1999 constitution àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ní ìwé kan o pé constitution ni àwọn nǹkan tẹ́ máa bá ń bẹ̀ bí oríṣi méjìlá ni bẹ́ẹ̀ ni màmá wa ka àwọn nǹkan yẹn fún wa nínú ẹ̀ wọ́n máa sọ fún wa nípa state identity kí là ń pè ní state identity ni pé official language wo ní ìlú yẹn ló fẹ́ máa lò ó gbọ́dọ̀ wà stated nínú constitution pé official language wà rí orúkọ wo ni orílẹ̀-èdè yẹn fẹ́ máa jẹ́ constitution gbọ́dọ̀ sọ orúkọ báyìí ó gbọ́dọ̀ sọ orúkọ tí wọ́n fẹ́ máa jẹ́ under number 1 ni mo ṣì wà yìí ó tá ń pè ní identity of state níbo ló máa jẹ́ boundary territorial scope wípé ibi yìí síbí yìí ni gọ́ọ̀mẹ̀ntì yìí dé kò débí ó gbọ́dọ̀ wà nínú constitution yẹn kí ló máa jẹ́ logo bíi state symbol national flag nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó gbọ́dọ̀ wà nínú constitution yẹn. now ní number 1 ìtabálówó Al-Qur'an al-Azim orúkọ wo lẹ̀sìn wa ń jẹ́ ó wà ní Al-Qur'an ibẹ̀ ni Al-Qur'an ìtabálówó Quran chapter 22 verse 78 ní wajahidu fillahi haqqa jihadihi huwa ijtabakum wama ja'ala alaykum fi ddini min haraj millata abikum Ibrahim huwa sammakum muslimin min qabl. Ọlọ́run bá ní ẹ jagun sójú ọ̀nà wọn Ọlọ́run ní ti ìjagun tòótọ́ torí pé Ọlọ́run bá ṣàyín lẹ́ṣà ni o
àmọ́ o ọlọ́run ò la kò gbé yín tó ga ju agbára yín lọ, kò gbélé yín lórí o. Ìlànà ẹ̀sìn yìí ìlànà Ábúráhámù ni tó jẹ́ bàbá yín. Ábúráhámù ló sì sọ orúkọ yín, ẹ̀yin ẹlẹ́sìn wọ̀nyí ló sọ yín ní kíni o, mùsùlùmí. So name wa ó wà nínú Quran. Official language náà Islam ò ní official language, ṣùgbọ́n Al-Quran ní language. So tá bá lọ Quran chapter 41 verse 3 ó sọ fún wa pé kitabun fussilat ayatuhu Qur'anan arabiyyan liqawmin ya'lamun. Ó ní tírà tá sọ̀kalẹ̀ yìí tírà kan ni tó ṣe pé ní gbogbo àwọn àmì ìyanu tó wà ń bẹ̀ la ṣàlàyé. Ó wá jẹ́ nǹkan kan tí wọ́n máa kà lédè Lárúbáwá, a gbé kalẹ̀ sí ayé fún àwọn tí wọ́n jẹ́ onímọ̀. So níbi yìí nísìnyí wọ́n já mọ̀ pé Quran ní language, Islam ni ò ní language. Àmọ́ Quran ò ní language. Tíyàn bá fẹ́ ka Quran Lárúbáwá ló gbọ́dọ̀ kà torí pé Lárúbáwá ló fi sọ̀kalẹ̀. Tíyàn bá ka Yorùbá Quran àbí English Quran kọ́ ló kà. Kí wá ló kà? Ó ń ka tẹ́nìkan tú pẹ̀lú làákàyè ẹ̀. Tó gbé mọ́ tó ṣeé ṣe kó kọ̀rẹ́tì tó sì ṣeé ṣe kó má ṣe kí ni o. Kó má kọ̀rẹ́tì. So Quran gbogbo translation pátápátá kì í ṣe Quran. Èyí tí o bá ti kí ń ṣe Lárúbáwá kì í ṣe Quran. So ìyẹn bẹ́ẹ̀. Níbẹ̀ náà ni pé ní tá a bá tó wá ń sọ̀rọ̀ diversities. Tí wọ́n bá sọ pé ní Al-Quran sọ̀kalẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá, a dẹ̀ lè ka Quran pẹ̀lú èdè mi tó ju Lárúbáwá lọ. Kò túmọ̀ sí pé gbogbo èdè yòókù tó wà láyé ẹ̀sìn Islam ò ṣe fún kò recognize wọn pé bóyá Lárúbáwá lédè tó lápọnlé jùlọ, Lárúbáwá lédè tó Ọlọ́run bá fẹ́ràn jùlọ, rárá o. Èdè Lárúbáwá ò ju èdè ẹnikẹ́ni lọ o. So èdè Lárúbáwá kò ju èdè kankan lọ ká lọ mọ̀ yẹn bẹ́ẹ̀. Al-Qur'ani Ọlọ́run ọba àlékè ọlá tó sọ Qur'ani kalẹ̀ ó recognize gbogbo ẹ̀yà tó wà láyé pátápátá. Òun ló dá gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan tó sì fún kálukú ní èdè tiẹ̀. Kódà tá a bá lọ wọnú Al-Qur'an ní suratu Rum Quran chapter 30 verse 22 Ọlọ́run bá ní wa min ayati khalqus samawati wal ard wa ikhtilafu alsinatikum wa alwanikum inna fi dhalika la ayatin lil alamin. Ó ní nínú àmì òun Ọlọ́run ni pé òun dá sánmọ̀ òun sì dá ayé. Nínú àmì òun náà ni wípé èdè tẹ́ ń sọ láyé kò jọra wọn. Nínú àmì òun náà ni pé ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ jẹ́. Ọlọ́run lòun fi eléyìí ṣe àmì. Ọba tó ti sọ́mọ̀ ẹ pé èdè wa ò jọra wọn. Ibẹ̀ yẹn láti mọ̀ pé ní èdè kan ò ju èdè kan lọ. The fact pé Kùránì èdè Lárúbáwá náà fi sọ kalẹ̀ kò túmọ̀ sí pé èdè Lárúbáwá ó ju èdè Yorùbá lọ. Káwá kò ń bẹ̀ ká lọ sí number 2 nínú àwọn pọ́ìntì yẹn. Alákọ̀ọ́kọ́ òun ni state identity of the state. Ẹlẹ́ẹ̀kejì òun ni source and legitimacy of authority. Pé ìwé tá a bá pè ní constitution kí ni n tá a tún gbọdọ̀ bá ń bẹ̀ méjìlá ni. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ìwé yẹn gbọdọ̀ sọ fún wa ta ló fẹ́ máa pàṣẹ. Ta sì ni ó lẹ́tọ̀ọ́ àti ṣe kí ni o kó máa pàṣẹ. Constitution gbọdọ̀ sọ. So ó gbọ́dọ̀ sọ bóyá democracy ni wọ́n fẹ́ lò ní, bóyá monarchy ni, bóyá aristocracy ni, ó gbọ́dọ̀ wà nínú constitution. Al-Qur'ani yìí ó jẹ́ àmọ́ àwọn tí ó máa pàṣẹ. Source and legitimacy of authority ó wà nínú Quran clearly stated. Ọlọ́run, Ànábì àtàwọn tí wọ́n bá jẹ́ olórí. Tábà tó wá ń sọ nípa structure of government, constitution gbọ́dọ̀ sọ. Structure of government yìí ìyẹn a lè fi bẹ́ẹ̀ bá nínú Quran torí pé kí là ń pè ní structure of government. Nínú structure of government ni wọ́n ti máa ń sọ pé a ní executive and legislation and judiciary mẹ́ta ni. So eléyìí tábà wá sínú Al-Quran a rí wípé ìyẹn ò fi bẹ́ẹ̀ jáde, structure yẹn ò fi bẹ́ẹ̀ sí ń bẹ̀. So tí Quran recognize khalifa ó recognize khalifa ó sì recognize ulul amri. Àmọ́ pé àwọn kan ní executive, àwọn kan ní legislature, àwọn kan ní judiciary wà stated ní Al-Quran. Then constitution gbọ́dọ̀ sọ nípa separation of powers and checks. Pé ibi ìlágbára ti yín dé, agbára tí yóò ṣe kí ni kò débí. Eléyìí náà a lè fi taratara
bá nínú Al-Qur'an. Then tí wọ́n bá ń sọ nípa pé check and balance pé àwọn oní ó máa lọ ṣe oversight function. In tí Qur'an sọ fún wa ni pé kullu nafsin bima kasabat rahina, conscience yẹn ló máa wà fún ẹ. Kì í ṣe pé àwọn kan ní ó máa wá wù ẹ́ tó máa yọjú wò pé tó ń ṣe ojúṣe àbò ṣe ní tó bá ṣe ẹ̀sìn ti sọ pé ó bá níbodè. Bákan náà constitution gbọ́dọ̀ sọ right and freedom. Right wo ni ẹnì kọ̀ọ̀kan ní as a citizen, freedom wo ló ní constitution gbọ́dọ̀ sọ. Tá a bá wo eléyìí náà níwọ̀n bá díẹ̀ Al-Qur'ani sọ. So níbẹ̀ ni Qur'ani ó sọ àwọn right kan máa ka bí 5. Ẹ̀mí tó wà lára ọmọ èèyàn Qur'ani já mọ̀ pé o ò lè gba ẹ̀mí ọmọlàkejì, kódà o ò lè gba ẹ̀mí ara tiẹ̀. Tábà lọ wò ó wà nínú Al-Qur'an, Quran chapter 5 verse 32. Ó ní min ajli zalik katabna ala bani Isra'il annahu man qatala nafsan bighayri nafsin faka'annama qatala an-nasa jami'a. Ó ní ẹnikẹ́ni tó bá pa ẹ̀mí èèyàn kan bí ìgbà tó pa gbogbo ayé ni. Bighayri nafsin, tẹ́ni tó pààyàn sì kì í ṣe tó bóyá ó pààyàn ni wọ́n fi ní kí wọ́n lọ lè pa òun náà. Aw fasadin fil ard, tí kì í sì ṣe pé ìbàjẹ́ ńlá kan lẹ́nu yẹn ṣe tí wọ́n fi pa. Tòbí ìgbà tẹ́ni yẹn pa gbogbo ayé ni. Property tọ́mọ làkejì bá ní àlẹ́tọ̀ àti lọ sí ìdí àbí gbẹ́sẹ̀ lé àbí jí nǹkan oníkan. Níbo ni Quran ti sọ eléyìí? Quran chapter 4 verse 29. Tí wọ́n bá ń pè ní constitution lára ń tá a gbọ́dọ̀ bá ń bẹ̀ right and freedom. Ẹnì kọ̀ọ̀kan gbọ́dọ̀ mọ ẹ̀tọ́ ẹ̀, ẹnì kankan sì gbọ́dọ̀ mọ òmìnira tó wù ní. Kùránì já mọ̀ pé o ò lè fipá gba nǹkan oní nǹkan. Nígbà táwọn bá lọ sínú Al-Kùránì tó jẹ́ pé àyà bí wọ́n ti ní kí wọ́n lọ lè jàjà ni wọ́n ń rí. Àwọn gbogbo nǹkan yòókù tó sọ yẹn Kùránì ò kì í ṣe exclusive. Ṣàkọlẹ̀ sọ pé ẹ ju gbogbo èyí tó kù dànù, ẹ lọ mú jàgídíjàgan hàn. Kí ló lìdí síbẹ̀ ẹ bọ́ lọ wò. So níbi ìnísìn Quran chapter 4 verse 29 ó ní yá ayyuhal ladhina amanu la ta'kulu amwalakum bainakum bil batil. Ẹ gbọ́dọ̀, ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo, ẹ gbọ́dọ̀ máa jẹ owó olówó lọ́nà bàjẹ́. Kò wá rí sífà pé mo lágbárí fún wèrè ó tẹ̀wó. Illa an takuna tijaratan an tarad, àti tó bá yẹ pé ẹjọ́ ṣòwò lókù tó wá jèrè. Fóònù yìí mo ti lò fọ́sẹ̀ méjì, mo fẹ́ tà, tẹ́ máa rà, màá rà. Èlò ló fẹ́ tà, 120 mo fẹ́ tà ọ́, àkílódé náà. So ọ̀rọ̀ tó bá jọ wọ̀ ìyẹn. Bákan náà tá a bá tún sọ̀rọ̀ nípa ẹ̀sìn, kò sí ìfipámúni ṣẹ̀sìn àti kàyẹn lẹ́ẹ̀kan. Kùránì já mọ̀ ní pé ìjẹ́ ọmọlúwàbí àpọ́nlé ń bẹ fún mi èèyàn. Èèyàn ò kì í ṣe nǹkan tá a pẹ̀lẹ́ máa fi sísì bí aṣọ pé bá a máa ṣe wá kákọ̀ máa fi sísọ́ọ̀sì gbé báyìí. Rárá o, a gbọ́dọ̀ humanize ọmọ èèyàn. Kùránì sọ ní Quran chapter 17 verse 70. Laqad karramna bani Adam. A ṣe àpọ́nlé fún ọmọ Ádámọ̀. Kò sọ pé Mùsùlùmí nìkan. Gbogbo tí ń jẹ́ ọmọ Ádámọ̀ Ọlọ́run ló ń ṣàpọ́nlé fún wọn. So nígbà tó Ọlọ́run ló ń ṣàpọ́nlé fún ọmọ Ádámọ̀, sọ Ọlọ́run yẹn náà ní tó wá sọ pé ká lọ máa pa àwọn èèyàn pakúpa torí ẹ̀sìn. So yìí bẹ́ẹ̀ ni ó ti mọ̀ pé mo kó ló bí mo rò. Nǹkan kan kọ̀nẹ́ẹ̀tì kó tó kàn án pé ẹ lọ jà pẹ̀lú àwọn nǹkan báyìí. So tá a bá dẹ̀ tún sọ nǹkan ní pé ká ṣe nǹkan pẹ̀lú due process, ká fẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀. Kùránì sọ ẹ lọ Quran chapter 4 verse 135. Ó ní yá ayyuhal ladhina amanu kunu qawwamina bil qist shuhada lillahi walaw ala anfusikum awil walidayn wal aqrabin. Ó jẹ́ àmọ̀ ìpè ní dọ́gba ni ká máa ṣe, ká má ṣàbòsí fẹ́nikẹ́ni. Kò sọ pé ká má ṣàbòsí fún Mùsùlùmí, ká má ṣàbòsí fún ẹnikẹ́ni. So bákan náà nínú tí wọ́n bá ń pè ní constitution tá a sọ pé Al-Qur'ani jẹ́ irú ẹ̀, duties and obligations gbọ́dọ̀ wà mẹ́. Kí lójúṣe rẹ tó yẹ kí wọ́n náà máa ṣe? Kùránì já mọ̀ wípé alójúṣe, gbogbo ọmọ èèyàn kankan lójúṣe. Ó ní wa aqimu ssolata, ẹ máa kírun, wa atu zakata, ẹ yọ zaka. Àwa tá a jẹ́ Mùsùlùmí ni wọ́n ní ká yọ zaka. Náà tá a bá wà ní orílẹ̀-èdè kan, ẹ máa gbọ́rọ̀ yìí o. Nígbà tó sọ pé wọ́n ní káwọn tí wọ́n kì í ṣe Mùsùlùmí kán máa san jizya, pé táàkì à ń jà lọ́wọ́ wọn. Ókè, àwa tá a jẹ́ Mùsùlùmí wọ́n ní ká máa yọ zaka. Àwọn tí wọ́n wá kì í ṣe Mùsùlùmí táwọn náà wà nínú ìlú tó jẹ́ ìlú Islam, káwọn máa san zaka, kán sì máa jàǹfààní zaka tí Mùsùlùmí san. Tó bá làákà yìí,
zakat àwọn mùsùlùmí san òun ni wọ́n fi ta ọ̀nà òun ni wọ́n fi ṣomi òun ni wọ́n fi ṣe ná ni wọ́n fi san sálárì àwọn civil servant kí wá ní kó jẹ́ ojúṣe fáwọn táwọn ń gbé nínú ìlú Islam táwọn kì í ṣe mùsùlùmí tí wọ́n yọ zaka ìyẹn ló bí jizya káwọn náà máa san tax so mùsùlùmí ò lè máa yọ zaka tó ẹni tí ò kì í ṣe mùsùlùmí ò lè yọ káwá ní ẹni tí ò kì í ṣe mùsùlùmí ò ní obligation kò ní duty kankan tí ó ṣe fún society nítorí pé kì í ti ṣe mùsùlùmí rárá o káwọn náà máa san jizya nítorí àìdíà jizya nù. bákan náà tá a bá ń sọ̀rọ̀ nípa constitution law making process gbọ́dọ̀ wà ń bẹ̀ ètò òfin ìyẹn ò sí tinú Al-Qur'ani ti ṣòfin judiciary and enforcement níwọ̀nba díẹ̀ á bá nínú Al-Qur'ani so àmọ́ ntí Qur'ani ò sọ ni pé court kò sọ̀rọ̀ court pé ká nílé ẹjọ́ appeal court jurisdictional kìnìkan gbogbo yẹn ò sí àmọ́ Qur'ani já mọ̀ pé antu hadule hamanati ila aliya ẹ fún ẹlẹ́tọ̀ọ́ ní ẹ̀tọ́ rẹ̀ emergency power lára ń tá a gbọ́dọ̀ bá nínú constitution ni ó wà nínú Qur'ani sọ̀rọ̀ state of emergency ibẹ̀ ló ti sọ fún wa pé ní ilá mọ́dítù rírí tún gbogbo ohun tí Qur'ani ṣe léèwọ̀ fún wa tó bá di kàráǹgídá tá a rí ọ̀nà àbújá mi kó là lè ṣe ó ní a máa mutí àmọ́ tó bá di kàráǹgídá téèyàn ń kú lọ tí ò sí nǹkan míì tó fẹ́ mu ó lè mutí ó ní a máa jẹun ẹlẹ́dẹ̀ tó bá di kàráǹgídá téèyàn ń kú lọ tí ò sí nǹkan míì tó fẹ́ jẹ kódà wọn ní tó bá jẹun ẹlẹ́dẹ̀ yẹn kó tún gé díẹ̀ pamọ́ àyèmọ́ ó tún lè dalẹ́ kí orí tún máa pa tí ó sì sí tí ó jẹ títí nígbà tí ó fi rí àláàlì pọtí náà ni lórí tó ti mú ìwọ̀nba tí òun tó fi survive kó tún bù pa wọn so àwọn yẹn ni wọ́n ń pè ní state of emergency constitution gbọ́dọ̀ sọ yẹn láti mọ̀ pé Kùránì ò kọ̀ kí ń ṣèwé ẹkírun nìkan is a constitution so bákan náà nínú constitution amendment procedure gbọ́dọ̀ wà ń bẹ amendment procedure yẹn ò sí ní Al-Qur'an torí pé Al-Qur'an sọ fún wa pé tammat kalimatu rabbika ọ̀rọ̀ Ọlọ́run ti pé kò ní ìdí amendment kankan bákan náà nínú constitution succession and continuity ó gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ pé ọdún mélòó lẹ́ni ìlú máa lò lórí ìjọba tó bá ti pé ta ni ó bọ́ síbẹ̀ Kùránì ò sọ eléyìí ẹ rí i pé ìyẹn ló fi jẹ́ pé lẹ́yìn táwọn mẹ́rin wa àwọn sọ̀tọ́là tó jáde láyé àwọn wàhálà kan ṣẹlẹ̀ lórí pé ta ni kó jà léfà nígbà tí Kùránì kò ti sọ fẹ́lẹ̀ pé ó dáa tí Muhammad bá ti kú eléyìí kó bọ́ bẹ́ẹ̀ kò sọ. So defence and foreign relations ó gbọ́dọ̀ wà nínú constitution ètò ààbò fáráàlú báwo lẹ́ ṣe jọ máa ṣe pẹ̀lú àwọn ìlú míì tí wọ́n kì í ṣara yín ó gbọ́dọ̀ wà ń bẹ̀ ìyẹn ló bí àwọn àyà wàkọ́ọ̀tìlú ẹ lọ lè jà ṣé Nigerian constitution tá à ń lò kò sí ọ̀rọ̀ ogun jíjà ń bẹ̀ kò ní sí defence ń bẹ̀ wọ́n á pe kìíní ẹ̀ ní constitution ọ̀rọ̀ armed forces defence ministry ọ̀rọ̀ security personnel military ó gbọ́dọ̀ wà nínú constitution títí kan martial law gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ wà ń bẹ̀ so gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ó ń bẹ nínú Al-Qur'an bí Qur'an ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀fìfẹ́ lò ẹ̀fìfẹ́ bára yín lò ẹ ṣàmójúkúrò náà ló tún gbọ́dọ̀ sọ̀rọ̀ ogun jíjà torí pé constitution tó pé òun Al-Qur'an jẹ́ so àwọn àyà tí wọ́n ń kà ní tó ń jọmọ́ ọ̀rọ̀ bíi ẹ lọ lè jagun pẹ̀lú àwọn èèyàn báyìí ẹ bá wọn báyìí jagun ọ̀rọ̀ under Ministry of Defence nínú Al-Qur'an làwọn èèyàn wà under service ships àwọn defence ministry àwọn kẹ̀kẹ́ bẹ́ẹ̀ armed forces ibẹ̀ ló wà so ìlú ò gbọ́dọ̀ wà kó má ní àwọn aláàbò ogun àwọn jagunjagun ṣé kankan máa ṣígun wọlé kán máa wá pa wọ́n bí ẹran ni kó má sí àwọn tí wọ́n ti gbé kalẹ̀ pé kí wọ́n máa dáàbò bo ìjọ so ìyẹn ni ó bí irú àwọn àyà wọ̀nyí táwọn èèyàn ń ròyìn pé bóyá Kùránì ní encourage káwọn èèyàn lọ máa fi tipátipá wọn fi tipátipá mú ẹnikẹ́ni evidence tá a sì fi mọ̀ ẹ wà níbo àwọn ọmọ ní ọ̀nkù tí ò gbà Islam wọ́n sì jọ ṣe sẹ́yìn ẹ̀ ọ̀nkù ànábì kan wọ́n pè ní Abu Talib kò ṣe ẹ̀sìn Ìsìláàmù tó fi kú sànàbì wà lọ lè ṣígun pa tó wà lọ lè ṣígun bá àbí kò wá bá a ṣe tẹ̀wọ̀n pé wọ́n ka nígbà táwọn ms bàbá ń ka tí wọ́n ń ka ni wọ́n ka débi kan pé Kùránì ní káwọn kéèyàn má ba ẹbí rẹ̀ ṣe nítorí pé kò ṣẹ̀sìn sànàbì ò bá Abu Talib ṣe Abu Talib ò sì ṣe Islam
wọ́n sì jọ ṣe ibẹ̀ láti mọ̀ wípé ní ẹ̀sìn Islam ò ní ká má ṣe pẹ̀lú àwọn tí kì í ṣe lẹ́sìn wa ṣùgbọ́n ní tí Kùránì ò faramọ́ ni pé gbogbo àwọn tí wọ́n bá ń gbógun tì yín ẹ má sọ pé ẹ wá fi wọ́n lẹ̀ fọlọ́hún wọ́n yàn àwọn èèyàn ń gbógun tì yín wọ́n wá pa yín ẹ wá lẹ̀ fìjà lẹ̀ fọlọ́hún rárá o ẹ jọ fèsì ara yín ni o ẹ jọ mú nǹkan lẹ̀ ní òbí yẹn ti jẹ́ ni wallahu ta'ala a'lam. bàbá wa ẹ ṣeun ẹ kú atótónu ẹ ọlọ́jà rí bẹ́ẹ̀. nínú ọ̀rọ̀ tí bàbá bá wa sọ ohun tó dá wa lójú ohun tá a rí mú ó ní wípé ìsìláàmù fààyè lẹ̀ wípé ká fi tipátipá fèèlì sínú ẹ̀ ìsìláàmù fààyè lẹ̀ pé ká lọ kógun ja ọ̀tá wa ṣùgbọ́n ìsìláàmù ò ní a máa dìfẹ́ǹdì ara wa o mo rò pé ẹgbọ́n wọn yé most of the battles tí Prophet Muhammad tí wọ́n jà defense ni wọ́n gbà o kò ṣe wípé wọ́n lọ kógun ja wọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wọ́n ń try láti defend ara wọn. kò ní jù báyìí lọ ní orí ètò wa ní gbàgede Islam yẹn Islamic Arena ẹ tún pàdé wa ní ọjọ́ míì ọjọ́ rẹ̀ nígbà tí a ó tún mú àkọlé míì tuntun rán wa bàbá wa Sheikh Abdulhamid fún àǹfààní àwọn tó fẹ́ pè yín tí wọ́n fẹ́ gbàmọ̀ràn ni tí wọ́n fẹ́ béèrè ìbéèrè ni tàbí tí wọ́n fẹ́ wájì nǹkan kan lẹ́nu ẹ bá ju nọ́mbà yín. 0703-492-4039 WhatsApp only 0703-492-4039. àpàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo members Saif Group ìyẹn Sheikh Abdulhamid Islamic Foundation tí wọ́n ṣe ìmúlọ́wọ́ fún wa lórí ètò yìí. a wá fi àsìkò yìí pé gbogbo ẹ̀yin onínú dídùn ọlọ́rẹ̀ tí Ọlọ́run rán láti máa ṣe oore a nílò ìrànlọ́wọ́ yín ní ìkànnì yìí kẹ́ ẹ lè túbọ̀ gbádùn wa dáadáa sí i. ó pọ̀ ńlẹ̀ níta lè jùlẹ̀ fáráyé gbọ́ láti kẹ́kọ̀ọ́ ńlẹ̀ ó pọ̀ ńlẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. bàbá wa Sheikh Abdulhamid àdúrà ń gbà digbí ni wọ́n wà. àwọn tó ti ń fọ́lò wa látọjọ́ tó ti pẹ́ wọ́n mọ̀ pé nǹkan kì í bẹ̀ Ọlọ́run jẹ́ ara wọn bá wọn fẹ́. kò ní jù báyìí lọ lórí ètò wa tèmi ẹjẹ́ àpàdé ní Islamic Arena gbàgede Islam nígbà ní orúkọ tèmi ní Yusuf Ọlá Abdulaziz nọ́mbà mi rèé 08035214177 tàbí 08083555967. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.